nípa pé àwọn amáyé gangan ọlọ́run kára bí wọ́n bẹ̀ lẹ́kí làwọn yẹn ń gbé lẹ́kí làwọn àti lọ sí wáàsì àwọn ajáàmù bá a sọ ajáàmù yẹn tá a pàdé wò ṣé àmọ̀ nàwọn ni ẹ bọ́ mọ́ tá a ajáàmù tá a pàdé ẹ bọ́ àmọ̀ nàwọn ni ẹ ké àfikà ṣiṣẹ́ ọlọ́run àwọn abẹ́rẹ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n sá dání jù wá o. Ìpè tí Samuel ṣe lórí ọ̀rọ̀ bàbá nìyẹn. Ìpè tí Nàìjíríà ṣe nínú ilé káni pé ọba rìpọ́ọ̀dù ni gbogbo ayé ẹ̀dá bẹ́ẹ̀ sọ ọ̀gá. Ìpè ń pọ̀ àtọ́já àbá Samuel wọ́n ní bàbá wọ́n ní náà ṣé kò sí kíní kan tẹ́lẹ̀ ṣe ní tẹ́lẹ̀ tó bá pa ọmọ yìí tọ́mọ ò ní sí Samuel yìí sọ bẹ́ẹ̀ bá ṣé ẹ tẹ́wìí ẹ lẹ́yìn náà ìkọ́ọ̀dù ẹ̀ nígbà náà ṣé kò sí kíní kan ní àfa tẹ́lẹ̀ ṣe gẹ́gẹ́ bí àfa àtẹ̀jẹ́ ẹni tí ó pa ọmọ yẹn tí òun ní ọmọ sí tọ́lá wọn jẹ́ kọ́ ọmọ tẹ ní òkú lójú ẹ̀mí ẹ̀ èyí kejì ní ara yìí wọ́n á ní à ó wà ó làwọn afáwọn ọmọ fún báyà wọn fẹ́lẹ̀ ṣe òun ló bí orí ní mẹ́kọ̀ọ́ yìí ẹ̀yin ò sí bẹ́ẹ̀ nígbà náà àmọ́ náà wọn bá gbogbo ayé bẹ́ẹ̀ ní ara yìí wọ́n sọ fún Samuel yìí pé àkọ́bálẹ́ pé yẹn ìtàn àbá lè ṣe wà ó kó báyà kó wà ní Kùránì ó dàgẹ̀rẹ̀ wá ní kéwù kó báyà kó wà ní Kùránì ìlú akọrin kan ó rí ọ̀rọ̀ ní amẹ́nìyàn ló bí orin yìí wọ́n ń sọ yìí pé káwọn ìmọ̀ tó pé àmì kún fàyà kún nù àmì kún fàyà kún ẹni tó bá bí kò ní ọmọ tí ó bẹ̀sí àmì kún fàyà kún nù àmì kò ní ọmọ tí ó bẹ̀sí àmì kún fàyà kún nù. Ẹ wo sábùn súdì orin àwọn àfúrà tó máa ń máa dé ìsìn fún ọmọkùnrin ayé nù ìtọ́fà kàntì kankan fi ṣẹlẹ̀ orin tí wọ́n kọ yìí kò sí inú orin kankan ọ̀rọ̀ ní amáyé tó sọ àtọ̀rọ̀ Samuel tó sọ Samuel ní ọmọ sí kankan nínú Kùránì ní tẹ́lẹ̀ fi ṣe kankan lórí ẹ̀dọ́ àpamọ́ yìí tóun náà ní ọmọ sí nínú ilé wọn ti ń sọ àṣìwájú adájọ́ èyí ní amáyé wọn sọ pé ọwọ́ àwọn máa mú àlùkò àjò oníwà oníbẹ̀ mo kà yí sí ọdún tí mo kọ yìí ẹ̀yin ìyẹn tẹ́ ìgbẹ́ láyé ẹ̀ sí mẹ́gbàá náà ìtí ò jẹ́ ìkọ́ ni pé àfẹ́ wàhálà ojú social media náà ni tẹ́tẹ́lẹ̀ pàtó wá ni pé wọ́n ti pósìtì fọ́tò táwọn yà tó jẹ́ tiwa lọ́dọ̀ tiwọn àwọn ọmọ náà wọ́n pósìtì lọ́wọ́ tiwọn náà níjọ́ tí màá ná tààtú wọn lè tọrọ kíjìmọ àwọn wọn bẹ̀rẹ̀ ọ òun ní gbogbo ìwé tí wọn ṣe wọn èpè tí wọn ṣe yẹn gbogbo ẹ ni wọn jọ ń sàmì ẹ sàmì tí mo wí yẹn àwọn ọmọ kéwù ni mo bá wí wọn lẹ́yìn náà sàmì wọn ní àwọn sàmì láyìn sàmì nínú àwọn yìí sàmì àwọn ọmọ sẹwọn lẹ́yìn náà ṣe àmì àwọn ọmọ kéwù tó wọn bẹ lọ dákẹ́ wọn ní ẹ̀yìn náà sàmì àmì tí mo ní ká ṣe àwọn ọmọ kéwòn ní gbá wí Samuel sàn ní àwọn sàn àwọn ọmọ ẹsẹ wọn náà sàn àwọn náà sì bèrè fún èpè kíkà sẹ àwọn náà ti sẹ èpè yẹn léra wọn tẹ́tẹ́lẹ̀ tó bá tó bá lọ́wọ́ nípò ọmọ yẹn bá ìjọba nínú òun ti fojú kan sí ọdún kààbọ̀ ní kótó wọ́n dẹ̀ sí pé ìgbé burúkú máa ń sèpè kò bẹ̀rù mi o ìṣègùn bẹ̀rù mi o kì í nípa o mo challenge wọn ni challenge si yẹ ọgá bàbá kò rí bẹ́ẹ̀ mo ní mo dá kàmá yẹ ká o olóko ọmọ ni o bó o ló ti jẹ
ó ní bàbá èmi náà bímọ ọmọ mi màsígbè ọ̀rọ̀ ẹ̀sán ni mo sọ débẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ń sọ̀rọ̀ ẹ jẹ́ à ń sọ tinú sàárè ma ẹ jẹ́ à ń sọ tàlẹ̀ kíá màmá gbogbo nǹkan bá pọ̀sì àwọn èèyàn yìí máa wọlé yìí kú wa ẹni tí tá a bá dá lóòdù orí fóònù ẹni ó wà tó fi kàn sàárè wọn kọrin yẹn wọ́n láì jẹ́ lọ́wọ́ lè sàmì mo ní àmì kò ń fàyà kúnnù àmì kò ń fàyà kúnnù ẹni kan kò bá a di kò ní ọmọ tí ó gbèsè. àmì kò ń fàyà kúnnù. kó bá yà kún tó fi ti ọ̀rọ̀ yẹn ní ramani ló sọ èmi kọ́ ni mo kó bá yà kún òun ló ní kó bá yà kún bẹnu Kùránì bàbá bá wá sí àwọn bá kó òun bẹ̀ ní àgbà kankan bẹ̀ sàárẹ̀ tí ń kọ́mẹ́tì kiri àwọn afáàyàn àgbẹ̀ lẹ́bi ni wọ́n èmi ẹsẹ̀ lẹ́bi àṣìwá wọn lọ àlọ́lẹ́kì náà níbi tó ń gbé ibẹ̀ láti lọ sí wáàsí ibẹ̀ láti pàdé wọ́n dẹ̀ kí wa àṣàfà ńláńlá tán mọ̀ wọn ò dín náà yín wá Samlari Namari báwo ni ìgbàgbà àdẹ̀jọ́ jókòó ètò ń dùn bí mo dẹ̀ sọ ètò mo fẹ́ sọ fún wa nínú ìgbésí ayé mo sọ fún wa kí ló tún wá kù kò jẹ́ bó ti jẹ́ ẹni tó bá ṣe nǹkan tí ò dáa yóò gbà lórí ẹlẹ́sàn ìkà náà lẹ́sàn. àwọn onímọ̀ jẹ̀ sí ẹ̀kú.